gbèrò bọ̀ wá sí Owódé bọ́n ṣe pàdé wa nìyẹn àwọn ẹgbẹ́ APC bọ́n ṣe pàdé wa nìyẹn bọ́n ṣe rí fìlà lórí mi báyìí wọ́n kàn ní ara wọn PDP lélẹ̀ fìlà ìlàkà tí wọ́n rí lórí mi òun lélẹ̀ báyìí bọ́n ṣe bẹ́ mi nìyẹn pẹ̀lú mánsìn mi gan bẹ́ẹ̀lẹ̀ mo sá ṣe fi mánsìn lẹ̀ nìyẹn mo sá ṣe wọnú even ẹni tí mo gbé gan wọ́n sa ènìyàn náà bọ̀ ẹ̀yìn dẹ́ nìyẹn mọ̀ ẹni tí mo gbé lọ́kadà yẹn gangan náà. ẹni sùúrù ìkànsí mú kí ni àwọn wẹ́dà tán máa ń rọ yẹn nìkan ọ fẹ́ láàbù mi lórí mo kàn gbọ́wọ́ sí ni ó ti yé tí mo rí mọ lánàá tàbí gbé mi lọ bí náà ti lọ tọ́jú mi nìyẹn. wọ́n ní kí n tèmi o wọ́n ní ọmọ Ṣèyí Mákindé rè mí wọ́n ń jẹ́ Ṣèyí Mákindé ìsọjúmọ́ àlọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí lámì nìkan gbogbo ara nu. ibi tó mọ̀ mi ti ń bọ̀ pé kó wọ́n pé wọ́n ti ṣe kí ọmọ gùn náà wọ́n tó gun lọ́bẹ̀ ọmọ náà nì ìyá tó gun lọ́bẹ̀ kí wàá ní ìṣẹ̀lẹ̀. gáràjì wa wọ́n gba gbogbo mọ́tò àwọn lókàn mo dẹ̀ sọ fún àwọn APC mo dẹ̀ sọ fún gbogbo àwọn ọmọ pé anybody ẹ má dà wọ́n lọ àwọn leader wa ti dá àgbọ̀dọ̀ bẹ́ẹ̀ ní ọ̀kan jà mo ṣùgbọ́n ẹ rántí o ọdún mẹ́jọ yà wò báyìí jà àbáyé ṣe ẹ̀kọ́ àwọn òye ìrànjú o gbogbo tẹ̀sí fún ayé tí báyìí pa àwọn leader wa tó ní ká má jà àwa náà ń ṣe dìndìnrìn ṣùgbọ́n a ti wò pé ẹ tó jẹ́ gọ́vnà wa wọn àfẹ́ wàhálà la ṣe dákẹ́ o. pátá bẹ̀rẹ̀ sí sá ọkọ̀ ládàá so àjáde o wọ́n tún yìnbọn àjáde. bẹ̀rẹ̀ sí change first wọ́n aṣọ tí wọ́n wọ̀ wọ́n bọ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí change first wọ́n à ń sọ fún ara wọn wípé àwọn fẹ́ pa èèyàn kan sí oríta ń bì lánàá ibi ara ti fún mi nù mo bá sì mú kọ́ńténà mi mo pàdé. ẹ kú dédé àsìkò yìí nílé lóko lódò lẹ́yìn odi gbogbo ẹ̀yin olólùfẹ́ Yèyé Gbàgede Àṣà TV àní mo kí yín ní gúúsù mo kí yín láríwá mo kí yín ní ìlà tòun ti wọ̀ oòrùn mo kí yín jákèjádò àgbáńlá ayé níbi tó jùmọ̀ mọ́dé láàárọ̀ tòní pé a kú ojúmọ́ ire ni ilẹ̀ tó máa wà lónìí ojúmọ́ ire ni mo ní gbogbo àkókò tẹ́yìn bá wà níbikíbi tẹ́ ẹ ti ń wò mí ni mo fi kí yín pé ẹ kú dédé ìwòyí ẹ̀ ń tẹ́ wà láàárọ̀ ẹ káàárọ̀ ẹ̀ ń tẹ́ wà lọ́sàn-án ẹ káàsán ẹ̀ ń tẹ́ wà lálẹ́ ẹ̀ máa kálẹ̀ àní jákèjádò àgbáńlá ayé torí àti lásìkò kan náà àbí báwa ṣe ń jí láàárọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà alẹ́ làwọn kan wà nílùú bòmí o lókè òkun ọ̀sán làwọn míì wà àmọ́ gbogbo àkókò tẹ́ bá wà pátápátá ni mo fi ń kí yín pé ẹ kú dédé ìwòyí lágbára lọ́wọ́ Elédùmarè ẹ̀yin tẹ́ fẹ́ wa lọ́kàn tẹ́ fẹ́ wa dénú ẹ̀yin tó jẹ́ pé kò ṣe má wò ní ìkànnì Yèyé Gbàgede Àṣà TV fún yín ẹ̀yin tó jẹ́ wípé ẹ̀yin lè jìká tí ò jẹ́ ká ṣe bọ́ lọ́rùn tiwa mo kí yín mo lù yín lọ́gọ̀ ẹnu mo dúpẹ́ o pé ẹ̀ ń tẹ̀lé wa ní gbogbo ìgbà ẹ ṣeun béèyàn bá jẹ́ tẹni kò léwu kan ní ẹni ìlò olólùfẹ́ wa o àwa ni tiyín ní tòótọ́ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ẹ wò àríni àbèrè òye Yèyé Gbàgede Àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi ẹ ṣáà ti mọ̀ àríkẹ́ ọmọ àfìjà sínú pèsè ẹ̀rìn àfìbì sínú kò ń jẹ àhùn ìbílọ̀mọ bó ló ń jẹ bá rí mi tó rojú máa sì fà ìjẹ́ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì nì àríkẹ́ ọmọ adúmọ̀níwòrán mo ti ti létí ń bọ̀ sórí àpèrè ètò lónìí Ìbàràpá ní mí ọmọ àfibàràpílẹ̀ ọ̀rọ̀ tápá ti tan ìrúwà òjòkù agbẹdúdú orí òkèlè àkùkọ gàgàrà kíkọ lérúwà o àgbẹ̀ ní ìdájà wa ẹ̀yin tèmi báwo ni o ṣẹ́ wa lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́ wa ẹ̀yin tèmi nílùú London ṣẹ́ wa lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́ wa ẹ̀yin tí Yèyé Gbàgede Àṣà ṣẹ́ wa ẹ̀yin tèmi báwo ni ṣẹ́ wa ẹ̀yin torílẹ̀-èdè Nàìjíríà náà ńkọ́ báwo ni ṣẹ́ wà á máa wà ní á máa bẹ torí pé ọ̀bẹ ní bẹ́ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀. ìyìn tí mo rí tí mo mú wá fún yín ẹ̀yin olólùfẹ́ Yèyé Gbàgede Àṣà lónìí kàyéfì ni o wọ́n ní ọ̀rọ̀ tó bá ti ju ojú lọ dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ ètè báyìí la fi wò ó ọ̀rọ̀ tó bá ti ju ojú lọ òwe Yorùbá ni ètè la fi wò ó ìran tó bá ju ojú lọ ètè láì wò ó ṣe ládàálẹ̀ rẹ̀ á máa wá wò ó ìran tó jojú lọ ètè là á fi wò ẹnu là á fi wò á dẹnulẹ̀ wò ni ó ní Yorùbá wí wàhálà lójoojúmọ́ ayé láàrin ẹgbẹ́ òṣèlú APC àti PDP wọn ò gbọ́dọ̀ pàdé ní campaign kankan àlùdójúbolẹ̀ wọ́n sì ń pa àwọn èèyàn kódà kò mọ́wọ́ kò mẹsẹ̀ ló ń lọ sí ní ojoojúmọ́ o alárekọjá ló ń fara gbẹgba ẹni tí ò bá wọn ṣe campaign tí ò ń ṣọmọ ẹgbẹ́ òṣèlú wọn tí bá ń kọjá lọ lágbègbè tí wọ́n ti ń ṣe campaign tí wọ́n ṣe ìpolongo ìbò rọ̀ wọn yìí ìjàmbá ni fónítọ̀ ọ̀hún ní gbogbo ìgbà èyí tó ti ẹ̀ ń ṣẹlẹ̀ ń bàdàn lójoojúmọ́ ò tiẹ̀ ṣe fẹnu sọ ẹni máa jẹ́ mi ìṣó tó jẹ́ fídíò ń bẹ lọ́wọ́ mi ẹ̀rì bọ́ ṣe ṣá àwọn èèyàn ẹ̀rì bọ́ ṣe ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn léṣe ọ̀pọ̀ mà kú nínú ìjàmbá ìta ń sọ yìí àwọn èèyàn kú ẹ dákun nítorí à ń polongo ìbò
ṣó wá yẹ orí bẹ́ẹ̀ ṣá ṣó yẹ orí bẹ́ẹ̀ ṣá ṣó yẹ ká fẹ̀mí ṣòfò àwọn tá a fẹ́ jẹ ìjọba lé lórí ṣó yẹ ká fẹ̀mí wọn ṣòfò ká tó dépò tó bá jẹ́ pé olóṣèlú really meant well for us ṣó yẹ kó fẹ̀mí aráàlú ṣòfò kí wọ́n tó dépò. Ẹ̀yin olólùfẹ́ Yèyé Gbàgede Àṣà bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ subscribe ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀ ẹ subscribe sórí channel yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹgbẹ́ wa tẹ́ ẹ ní sílé òní yàn kú ẹ ṣeun gbogbo ìgbà ẹ ṣeun ìgbà gbogbo ẹ subscribe sórí channel yìí ní tẹ́ bá ti ṣe subscribe button ẹ máa rí notification button all yẹn ni kẹ́ẹ̀tẹ̀ ìyẹn ni alamí tó máa wá fún yín ní gbogbo ìgbà táwa bá ti wà ní orí ìkànnì yìí pé tó ètò ti bẹ̀rẹ̀ nù alamí òun ní kẹ́ẹ̀tẹ̀ ìyẹn ni notification bell tó jẹ́ alamí tí ó máa gbé wá fún yín ní gbogbo ìgbà pé Yèyé Gbàgede Àṣà ti ń bẹ lórí ètò ẹ wò ó ẹ bá wa like ẹ comment nítorí pé ìròyìn tẹ́ fi ránṣẹ́ ní gbogbo ìgbà ó ń wá sókè ni o Ọlọ́run gbọ́ ẹ wò ó àwọn olóṣèlú yìí wọn ò ní nǹkan kan fún wa mo ní ẹ̀rí máa jẹ́ mi ìṣó tó jẹ́ fídíò èyí tó ṣẹlẹ̀ ń bàdàn ń bẹ lọ́wọ́ mi o wọ́n fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò nítorí pé wọ́n ń polongo ìbò clash between APC and PDP ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni a lè pàdé bí ẹgbẹ́ olóṣèlú méjì a lè pàdé kí ló dé tá a lè pàdé wọ́n ń tálágbára méjì bá pàdé lórí afárá odò ni ó làjà òwe Yorùbá ni tí alágbára méjì bá pàdé lórí afárá odò ni ó làjà ńlá àwọn wèrè yìí fi ṣe o nígbà tó yẹ pé wọn ò really mean well for us wọn ò really ní nǹkan tó dáa fáráàlú wọn ò really ní nǹkan tó dáa fún mẹ̀kúnnù lèmi fi ń sọ pé àwa mú àwọn ètò wa wá fún ìtanilólobó nítorí pé pánsá òfura pánsá jáná àjà òfura àjájí ó létí òfura ó lè ní òkò. gbèrò ni mò ń gbèrò bọ̀ wá sí Owódé bọ́n ṣe pàdé wa nìyẹn àwọn ẹgbẹ́ APC bọ́n ṣe pàdé wa nìyẹn bọ́n ṣe rí fìlà lórí mi báyìí wọ́n kàn ní ara àwọn PDP lélẹ̀ fìlà ìlàkà tí wọ́n rí lórí mi òun lélẹ̀ báyìí bọ́n ṣe bẹ́ mi nìyẹn pẹ̀lú màsìn mi gan bẹ́ẹ̀lẹ̀ mo sá ti fi màsìn lẹ̀ nìyẹn mo sá ti wọnú even ẹni tí mo gbé gan wọ́n sa ènìyàn náà bọ̀ ẹ̀yìn dẹ́ nìyẹn mọ̀ ẹni tí mo gbé lọ́kadà yẹn gangan náà. ẹ ní sùúrù bí kà sí mú kíní àwọn wẹ́dà tán máa ń rọ yẹn nìkan ọ fẹ́ láàbù mi lórí mo kàn gbọ́wọ́ sí ni ó ti yé tí mo rí mọ lánàá tó fi gbé mi lọ bí náà ti lọ tọ́jú mi nìyẹn. wọ́n ní kí n tèmi o wọ́n ní ọmọ Ṣèyí Mákindé rè mí wọ́n ń jẹ́ Ṣèyí Mákindé ìsọjúmọ́ à ń lọ bẹ́ẹ̀ sí lámì nìkan gbogbo ara nu. ibi tó mọ̀ mi ti ń bọ̀ pé kó wọ́n wọ pé wọ́n ti ń ṣe kí ọmọ agùn náà wọ́n tó gun lọ́bẹ ọmọ náà nì. gáràjì wa wọ́n gba gbogbo mọ́tò àwọn lókàn mo dẹ̀ sọ fún àwọn APC mo dẹ̀ sọ fún gbogbo àwọn ọmọ pé anybody ẹ má dà wọn lọ àwọn leader wa ti dá àgbọ̀dọ̀ bẹ́ẹ̀ ní ọ̀kan jà mo ṣùgbọ́n ẹ rántí o ọdún mẹ́jọ yàwó bá yín jà àbá yín ṣe ẹ̀kọ́ àwọn òye ìrànjú o gbogbo tẹ̀sí fún wa yìí tí bá yín pa àwọn leader wa tó ní ká má jà àwa náà ń ṣe dìndìnrìn ṣùgbọ́n a ti wò pé ẹ tó jẹ́ gọ́fúnà wa wọn àfẹ́ wàhálà la ṣe dákẹ́ o. pátá bẹ̀rẹ̀ sí sá ọkọ̀ ládàá so àjáde o wọ́n tún yìnbọn àjáde. bẹ̀rẹ̀ sí change first wọ́n aṣọ tí wọ́n wọ̀ wọ́n bọ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí change first wọ́n à ń sọ fún ara wọn wípé àwọn fẹ́ pa èèyàn kan sí oríta ń bì lánàá ibi ara ti fún mi nù mo bá sì mú kọ́ńténà mi mo pàdé. àti pé pàápàá jùlọ ẹ jẹ́ ká kìlọ̀ fún àwọn èèyàn wa ká kìlọ̀ fún àwọn ọmọ wa ká kìlọ̀ fún àwọn ọ̀dọ́ wa ká sọ fún wọn pé wọ́n ní ọjọ́ ọ̀la rere ẹ sọ fún àwọn ọ̀dọ́ wípé wọ́n ní ọjọ́ ọ̀la rere kí wọ́n má fẹ̀mí ara wọn ṣòfò fún olóṣèlú kankan ọ̀dọ́ tí olóṣèlú kan bá pè tó há machete lé lọ́wọ́ tó há àdá tó há bọ́n lé lọ́wọ́ ẹ sọ fún olóṣèlú yẹn pé kó lọ ha fún àwọn ọmọ tiẹ̀ náà ibò bímọ kí ló dé tí wọ́n kọ́ ọmọ wọn rè lóyìnbó kó kádà láwọn àkọ́bí tiẹ̀ náà lọ́wọ́ àtàbí gbẹ̀yìn wọ́n máa kádà tẹ̀lé wọn kí ló dé tí wọ́n ń fi ẹ̀mí àwọn èwe wa àwọn ọ̀dọ́ wa ṣòfò kí ló dé táwọn ọ̀dọ́ wa náà tí wọn ò lè pàrọ̀ kí wọ́n pọ̀dọ̀ fi inú wọn káwọn kọ́ mọ̀ pé àwọn náà ní ọjọ́ ọ̀la rere ń bẹ níwájú wọn ṣùgbọ́n torí pé wọn ò ronú ni wọn ò ṣe mọ̀ pé ọ̀la rere ń bẹ níwájú wọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ṣòfò nílùú Ìbàdàn níbi tí wọ́n ti ń ṣe campaign ẹgbẹ́ òṣèlú méjèèjì APC àti PDP wọ́n pàdé ìjà ṣẹlẹ̀ wọ́n pa àwọn èèyàn wọ́n sì ṣa ẹlòmíì yànnàyànnà ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ ká kìlọ̀ fún àwọn ọ̀dọ́ wa àwọn olóṣèlú yìí wọn nítumọ̀ wọn ní nǹkan kan tó nítumọ̀ sí aráàlú sí mẹ̀kúnnù ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run mo bẹ̀ gbogbo wa eléyìí pọ̀ o kàyéfì ló sì jẹ́
nítorí pé ọ̀pọ̀ ẹ̀mí ló lọ sí ọ̀pọ̀ àwọn èèyàn farapa yánnayànna nílùú Ìbàdàn. Ẹ wá wo pabambarì tó bá jẹ́ wípé lóòótọ́ lolóṣèlú ní nǹkan rere fún wa ló ní nǹkan tó dáa fún wa. Ó yẹ jẹ́ ká ti bi ìṣáná kíyèsí oògùn. Tinubu lọ ṣe interview nílùú òyìnbó, kò sí grant any interview ní Nàìjíríà. Ṣebí Yorùbá bọ̀ wọ́n ní ilé là ṣe ká tó ṣèta. Bàbá yìí ò tẹ̀lé òwe Yorùbá yìí rárá, wọ́n sì lọ́mọ Yorùbá làwọn. Wọ́n tẹ̀lé òwe ilé là ṣe ká tó ṣèta. Àgbà òjẹ̀lú yìí kò tẹ̀lé òwe Yorùbá yìí rárá. Kí ló dé? Kágbà òjẹ̀lú tó pera ẹ̀ lólóṣèlú yìí tó kọ̀ láti dá àwa oníròyìn lóhùn ní ilẹ̀ wa Nàìjíríà, tó wá jẹ́ pé interview chatham ló kàn. Ó ní bẹ̀lẹ́ ti kíyèsí wípé wọn ò ní ohun tó dáa fọmọ Nàìjíríà. Interview chatham ló kàn tí wọ́n lọ grants. Wọn ò ní ohun tó dáa fún orílẹ̀-èdè wọn. Ṣé ẹ ti wá rí pé ọ̀jẹ̀lú ò ní nǹkan rere tó fẹ́ ṣe fún wa? Wọn ò ní nǹkan kan rere tí wọ́n fẹ́ ṣe fún orílẹ̀-èdè wa. Àwọn ló kàn, irọ́ ni, àwọn ló kàn, irọ́ pátápátá la bá ń bẹ̀. Àní ẹjẹ́ àti bí ìṣáná kíyèsí oògùn. Gbogbo ọ̀rọ̀ tí wọ́n ń bi ọ̀jẹ̀lú Tinubu pátápátá ní ń darí sí àwọn akẹgbẹ́ ẹ̀ tí wọ́n jọ lọ. Ṣé iye orí bẹ́ẹ̀ ni? Kí ló ṣẹnu tí wọ́n ò lè dáhùn interview? Kí ló ṣẹnu bàbá? Èmi sì mọ̀ pé nígbà tí ò sí làákàyè kankan mọ́ fún wọn ni o. Ọlọ́run gbọ́, wọn ò ní làákàyè. Wọ́n ti dàgbà, wọ́n ti lose memory. Báwo ló ṣe jẹ́ pé wọ́n máa bi mí lọ́rọ̀, màá wá sọ pé that question I will direct to APC woman leader. Ta ni woman leader yà? Wo ni the president tó fẹ́ lọ ṣojú wa? Kí ni tẹ̀ ń ṣe yín tẹ̀ ń ṣe kàntànkàntàn náà? Ẹ̀rẹ́ ní bá yín sọ̀rọ̀ àbí wọ́n bá yín sọ ẹ̀gbà? Kò sí làákàyè fún wọn mọ́ ni. Ẹ wò tí làákàyè bá wà fún wọn, bí wọ́n bá ní làákàyè tí wọ́n ní ọpọlọ pípé, wọ́n á mọ̀ wípé ìbéèrè tí wọ́n bá bi wọ́n lórí ọ̀rọ̀ ipò tí wọ́n fẹ́ lọ ṣe, tí wọ́n fẹ́ lọ ṣojú wa fún bọ́lá wọn ló kàn ààrẹ orílẹ̀-èdè yìí. Ẹlẹ́dàá mẹ̀kúnnù ò ní jẹ́ ẹ débẹ̀. Agbára Ọlọ́run, ẹ̀yin kọ́ ló kàn o. Àwọn ò tún sọ pé ṣé bàbá àmọ́, sí Elédùmarè, sí akọ́dá ayé, sí aṣẹ̀dá ọ̀run, sí ọlọ́wọ́ gbọgbọrọ tí ọmọ ẹ̀ nínú ọ̀fìn. Ọlọ́run nìkan ni làwa fẹ́ kó jọba lórílẹ̀-èdè yìí, kì í ṣẹ̀yin ọ̀jẹ̀lú. Ẹ wò ó wà fún chatham, ẹ má bínú, ìṣètò tí a mọ̀ chatham. Màá mú fídíò tìyẹn náà wá fún yín. About a number of issues around yourself. I guess I've read on the internet about health and various things. People are asking questions. And then there was the final question about that the UK-Nigeria defence partnership doesn't seem to have delivered. What would you like to see a bilateral defence arrangement with the United Kingdom? How could it help Nigeria? Those were the questions. Okay. Like, I would still want to adopt some of the method I did to show the team and the capacity that we have. The woman leader for APC can answer the question on the health, I believe. That personal question, I will leave it to the last contribution. Okay. So Sile, you'll get answered last of all. Yeah. Please go ahead. And go ahead, please, on health. Let's move ahead. And then we'll call on the Speaker of the House of Representatives, Rogbodiyan Ree, to contribute on this, on the second question. Go ahead. Thank you very much. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣá? Ẹni fẹ́ lọ ṣojú wa. Wọ́n wá ń béèrè lọ́wọ́ yín. Ẹ wá ń darí ẹ̀ sáwọn tí wọ́n tẹ̀lé yín lọ. Àwọn tẹ́jọ kọ́wọ́ rìn lọ lẹ wá ń darí ẹ̀ sí. Ìyẹn ti túmọ̀ sí pé ẹ̀ ní ohun tó dáa fórílẹ̀-èdè wa. Èyí tó wá dùn mí jù tó jẹ́ pabambarì ibẹ̀ ni pé àwọn olólùfẹ́ ọ̀jẹ̀lú yìí tí ń pèrè ẹ̀ lólóṣèlú yìí, wọ́n máa tún lọ rí ìpàdé rẹ̀ ní chatham. Wọ́n tún wá clash pẹ̀lú àwọn Yorùbá nation agitator tí wọ́n ń polongo fún orílẹ̀-èdè olómìnira Yorùbá. Ẹ rí i pé kò sí làákàyè fáwọn ọmọ wa tó wà lókè òkun. Ẹrú ni wọ́n ń ṣe o nílùú òyìnbó. Ẹrú ni wọ́n ń ṣe. Wọ́n ń ṣe ẹrú òyìnbó, inú wọn ń dùn. Wọ́n tún wá ń gbárùkù ti ẹni tó ń jù wọ́n sóko ẹrú.
Whatever kinds of names he's been saying with his own group. However, it's been dominated by pro-Tinubu's group, and they start shouting Reno for Tinubu, Reno for Tinubu, and that's what is happening. Yeah, I'm going to go back there and show you guys what is happening here. I'll keep you up to date. Thank you, guys. Thank you. President! So this is Tinubu group here. Yeah, good to see you too. Tinubu! Exactly what is your problem? Tinubu! What exactly is your problem? You see, when you guys are not singing. You are not singing. Ẹ̀rù bà ní ó dìgbà tí ó fẹ́ padà sí Nàìjíríà ló dìgbà tí For president! For president! For president! For president! For president! Èmi ò ní ṣerú o, àtìrandíran mi ò ní ṣerú, ṣùgbọ́n ń dùn mí ó ń ká mi lára. Wọn ò ní ohun tó dáa fún wa, kí la wá ń gbárùkù tì wọ́n fún? Wọn ò ní ohun tó dáa fún wa, kí la wá ń pọ́njẹ̀bẹ̀ lákìsà fún? Wọn ò ní ohun tó dáa fún wa. Ẹ wo mi ò fẹ́ bòpò lọlé olóró lónìí. Àkápọ̀jù ọ̀rọ̀ mi ó má bàa mú mi pé mọ́gàjí ní mọ́gàra. Ẹ jẹ́ ká ronú wò, ká ṣe ohun tó tọ́, ẹ jẹ́ á ronú wò ká pìwàdà, ẹ jẹ́ á ronú wò ká ṣe rere. Nítorí pé àwọn olóṣèlú yìí ò ní nǹkan rere fún wa. Ẹ wo bí wọ́n ṣe ń pa lọ́tùn lósìn. Ṣé kí n tún já yín tán kí n já yín sí? Àwọn ti rí àwọn bandits, wọ́n ti rí wọn ní ògèrè nínú igbó kan. Màá mú yẹn náà wá fún yín. Ní ògèrè Rẹ́mọ, àwọn bandits ti wà ńbẹ̀. Wọ́n yí wa ká nílẹ̀ Yorùbá. Àwọn ọ̀jẹ̀lú olóṣèlú tí wọ́n ń gbéra wọn lólóṣèlú yìí wọn rí nǹkan kan ṣe sí. Fídíò yẹn ń bẹ lọ́wọ́ mi, fọ́nrán yẹn wà lọ́wọ́ mi, màá tún jùlẹ̀ fún yín. Àwọn bandits ti dé ògèrè nínú igbó kìjikìji, wọ́n ń dáná, wọ́n ń sè, wọ́n ń sọ̀ níbẹ̀.
wọ́n ti yí wa ká tán nílẹ̀ Yorùbá Ọlọ́run má jẹ́ kí wọ́n pa wá tán lókun àmọ́ èmi mọ̀ pé Ọlọ́run ó padà gba ìṣàkóso torí kò sí ohun tọ́lọ́run ò lè ṣe àfi tọ́lọ́run ò bá fẹ́ ṣe lókun Elédùmarè akọ́dá ayé ọba ṣẹ̀dá ọ̀run lọ́wọ́ gbogbo tí ọmọ ẹ̀ nínú ọ̀fìn má wo Nàìjíríà ràn mọ́ o gbà wá dákun ṣọ́ wa gbà wá nínú bìlísì gbà wá lọ́wọ́ àdánwò kó gbà wá lọ́wọ́ bìlísì àwọn ìjẹ̀lú tí ń pera wọn lólóṣèlú yìí o Elédùmarè ṣàánú wa ẹ wò ẹ jẹ́ máa fèyí ṣe lọ lórí ètò lónìí akọ̀tún ní ìtùnú wa fún yín yín máa ta yín lólobó ni èmi ò ní jẹ́ tí yín ó di sí nítorí pé pásá òfurá o pásá jáná àjà òfurá àjájú ńlé tí òfurá olè ní òkú lọ èmi ni tí yín ní tòótọ́ yèyé gbàgede àṣà Mojísọ́lá àjà ìlú ọkọ mi àríkẹ́ ọmọ àfijà sínú pèsè ẹ̀rín àfibí sínú kò ń jẹ àmú èmi lọ́mọ bólóúnjẹ bá rí mi tó rojú máa sì fà ìjẹ tẹ́ ẹ lọ́rùn torí tí mo kápá ọ̀kánjú àmì ni àríkẹ́ ọmọ ajó má níwòrán mò ń lọ lórí ètò lónìí wọ́n tún padà wá nígbà míì nítorí pé Ìbàràpá ni mí ọmọ afíbarapílẹ̀ ọ̀rọ̀ tápá titan ìlú àwòjòkó agbẹdúdú orí òkèlè akọ́kọ́ gàgàrà kíkọ́ lérúwà agbẹnidájà tiwa ó dàbọ̀.